أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، كل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني تسواجه تما جايجك لك التي نترى شهر رمضان آداب وأحكام. أفني آداب الصيام. آداب الصيام nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa jíjẹ́ ọ̀ranyàn gbígba àwẹ̀ oṣù Ramadan, bákan náà ọlá àwọn ọlá tó ń bẹ fún àwẹ̀ gbígbà, tó wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ eléyìí tí èèyàn ń bùkátà láti mọ̀ nípa as-siyam, nípa àwẹ̀ gbígbà. فوافاني هناك آداب شرعية ينبغي أن يتحلى بها الصائم. àwọn ẹ̀kọ́ kan wà tí ó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn pé a gbọ́dọ̀ rí, ó yẹ ká rí lára ẹni tó bá jẹ́ aláwẹ̀. wọ́n ní wa hadhihi al-adabu mutanawwi'a. àwọn àdábù àwọn ẹ̀kọ́ ìwá ní ó wá pọ̀ oríṣiríṣi òpẹ̀ka. minha ma yata'allaqu bil-iftar. ó ń bẹ nínú eléyìí tẹ́ pé òun ní àjọṣepọ̀ pẹ̀lú al-iftar ni, bó ni aláwẹ̀ ó ṣe túnu. wa minha ma yata'allaqu bis-sahur. ó ń bẹ nínú eléyìí tẹ́ pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú as-sahur, jíjẹ sààrì. wa minha ma yata'allaqu bis-sa'imi fi nafsihi. ó sì ń bẹ nínú eléyìí tẹ́ pé ó ní àjọṣepọ̀ pẹ̀lú aláwẹ̀ gangan fúnra lára rẹ̀. a rí pé mẹ́ta iná náà káyì àwọn ẹ̀kọ́ eléyìí tí a ń bùkátà láti mọ̀ nípa iftar, nípa ṣíṣínú. àwọn ẹ̀kọ́ tí a ń bùkátà láti mọ̀ nípa sààrì jíjẹ. àwọn ẹ̀kọ́ tí a ń bùkátà láti mọ̀ nípa ẹni tó jẹ́ aláwẹ̀ gangan. àwọn ẹ̀kọ́ tí ó ní í ṣe pẹ̀lú àwa gangan tá a fẹ́ gbàwẹ̀. wọ́n ní wa ilayka tafsilu hadhihi al-adab. òun nísìnyí báyìí wọ́n ní kí wọ́n láwọn fẹ́ ṣàlàyé fún wa ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ nípa àwọn àdábù yìí, àwọn ẹ̀kọ́ yìí. wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú aláwọ̀kọ́ tí ṣe al-adabu al-muta'alliqatu bil-iftar. àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú al-iftar. wọ́n ní wa yata'allaqu bi ta'jil al-fitri 'iddatu masail. wọ́n ní àwọn alámàrí tí ó pọ̀ díẹ̀, àwọn alámàrí tó pọ̀ tó pẹ̀ka náà ni ó so mọ́ ta'jilul fitr, yíyára túnú, yíyára sínú. wọ́n ní al-mas'alatul ula, alámàrí alákọ̀ọ́kọ́ òun náà ni istihbabu ta'jilil fitr. nǹkan tí wọ́n fẹ́ ni, nǹkan tó jẹ́ mustahabbu ni, wọ́n fẹ́ ká ṣe òun náà ni kí a yára sínú tí a bá jẹ́ aláwẹ̀. wọ́n tún máa lọ́ra mọ́ nígbà tí ó bá ti hàn sí wa wípé àsìkò ìṣínú ti tó. àfáàní yustahabbu lis-sahimi ta'jilul fitri 'inda at-tahaqquqi min ghurubi ash-shams. wọ́n ní wọ́n ṣe ní
wọ́n ní ta fẹ́ ni fún aláwẹ̀ ó yára túnu lópin ìgbà tí ó bá ti hàn sí wípé oòrùn ti wọ̀, lópin ìgbà tó bá ti hàn wípé oòrùn ti wọ̀, tó a fẹ́ kí aláwẹ̀ ó yára sínú ní irú kọ̀ǹdíṣàn báyìí. يستحب للصائم تعجيل الفطر عند التحقق من غروب الشمس. wọ́n ní wọ́n fẹ́ kí aláwẹ̀ kó yára sínú nígbà tí ó bá ti ṣúọ̀ wípé oòrùn ti wọ̀. wọ́n ní وهذا الأدب مستحب بدلالة السنة والإجماع. so adabu yìí ó jẹ́ mustahab, ó jẹ́ nǹkan tí a fẹ́ ká ṣe pẹ̀lú ìtọ́ka látinú sunna nabi sallallahu alayhi wa ala alihi wa sallam àti al-ijma' apẹnupọ̀ àwọn olùmọ̀ ni wa amma adillatu sunna ẹ wá rí ẹ̀rí sunna tiẹ̀ wa minha nínú rẹ̀ náà rí tó wá nínú sunna tó ń tọ́ka sí nǹkan yìí tó ń tọ́ka sí yíyára sínú òun náà ni ma fi sahihayn eléyìí tó wá nínú sahihayn sahih al-bukhari àti sahih muslim. حديث سهل ابن سعد رضي الله عنه. حديث سهل أما سعد ينا الله سبحانه وتعالى كما به عن النبي صلى الله عليه وسلم أنه قال لا ترى النبي صلى الله عليه وسلم وكان نبي دير جو صيفين لا يزال الناس بخير ما عجل الفطر. ما يزال الناس بخير ما عجل الفطر. àwọn èèyàn ní yé máa bẹ dáadáa lópin ìgbà tí wọ́n bá ń yára túnu, lópin ìgbà tí wọ́n bá ń tètè túnu, nígbà tí ó bá ti hàn sí wọn pé oòrùn ti wọ̀, àsìkò ìsinu ti tó. wọ́n ní qala an-Nawawi rahimahullah, al-Imam an-Nawawi alayhi rahmatullah, wọ́n ní fihi وأن حديثه الحث على تعجيله بعد تحقق غروب الشمس. هو أن حديثه إشيني لوجوكو كورو lórí ìgbaniníyànjú lórí yíyára túnu nígbà tí ó bá ti dáyàn lójú pé oòrùn ti wọ̀. ومعناه ìtumọ̀ rẹ̀ wá ní pé لا يزال أمر الأمة منتظما وهم بخير. alámọ̀rí àlùmọ̀ yìí kò ní yé máa wà létò, kò ní yé máa wà ní tí yóò máa rọgbọ, yóò máa lọ déédéé, tí wọ́n sì máa wà dáadáa. ma damu muhafidhina ala hadhihi sunnah. lókùn ìgbà tí wọ́n bá ń mójútó súnnà yìí, tó túmọ̀ sí pé àwọn alámọ̀rí kan wà tẹ́ pé àwọn yóò sọ pé ẹbí súnnà ni iṣẹ́ gbogbo súnnà náà lè wọ́n fọ ẹ̀pẹ̀rẹ̀ mú. àwọn súnnà mi wà tẹ́ pé èèyàn ṣe táyé èèyàn fi dà, àwọn súnnà mi wà yóò gbé kalẹ̀ táyé èèyàn sì bàjẹ́. àwọn súnnà mi wà tẹ́ pé ládá tó ń bẹ́ńbẹ́ tí ládá yẹn bá fún èèyàn ru, nǹkan ńláńlá iná ló fún èèyàn ru, nǹkan ńláńlá òun ni ó fún èèyàn ru. so Ànábì sallallahu alayhi wa sallam ó ń gbà wá níyànjú lórí pé kí á gbìyànjú ká máa tètè yára sínú nígbà tá a bá ti mọ̀ pé oòrùn ti wà. Imam Nawawi rahimahullah ta'ala wá ní pé wa idha akharuhu, wọ́n bá fi ń lọ ìsinu, tálùmọ́ ìbá fi ń lọ ìsinu lára, kana dhalika alamatan ala fasadin yaqa'una fihi. eléyìí ó ń tọ́ka sí ìbàjẹ́ kan tí wọ́n ń fọ́ọ̀lù sínú ẹ̀, tí wọ́n ń ṣubú sínú ẹ̀. eléyìí ń tọ́ka sí ìbàjẹ́ eléyìí tẹ́ pé àlùmọ̀ yìí ó ń fọ́ọ̀lù sínú ẹ̀, ó ń ṣubú sí inú rẹ̀. wọ́n ní wa minha, nínú rẹ̀ ìgbóná àwọn ẹ̀rí tó wá nínú sunnah nabi sallallahu alayhi wa ala alihi wa sallam lórí mímọ̀ yára túnu ma akhrajahu muslimun, tí al-imam muslim gbà jáde an abi atiyya, láti ọ̀dọ̀ abu atiyya قال وسقي دخلت أنا ومسروق على عائشة. أبو عطية يعني إمياتي مسروق أولي يا عائشة رضي الله عنها، فقلنا
àwa sọ pé ya ummal mu'minin ìrẹ́ yá àwọn mùmìnì rajulani min ashabi muhammadin sallallahu alayhi wa ala alihi wa sallam ààrẹ arákùnrin kan náà àwọn sàábẹ́ annabi sallallahu alayhi wa ala alihi wa sallam ahaduhuma yu'ajjilu al-iftar ìkànnù wọn ó máa ń yára túnú jẹ ìkànnù wọn ó máa ń yára túnú wa yu'ajjilu as-salah ó sì máa ń yára ṣe sàláàtì náà ó máa ń yára ṣe sàláàtì wal akharu ìkejì nínú wọn ìkejì nínú wọn yu'akhiru al-iftar a máa lọ́ra láti túnú wa yu'akhiru as-salah a sì máa lọ́ra láti ṣe sàláàtì náà. qalat ìyàwó Aisha ridwanullahi alayha wọ́n ní pé ayyuhuma alladhi yu'ajjilu al-iftar wa yu'ajjilu as-salah ìwọ náà méjèèjì ni ó máa ń yára túnú ó sì máa ń yára ṣe iftar yẹn ìwọ nínú wọn ẹ jẹ́ kí n mọ̀ ìwọ náà méjèèjì ni wọ́n ní qal wọ́n ní qulna a sọ fún pé abdullahi ya'ni ibn mas'ud a sọ fún pé abdullahi ni ìyẹn ọmọ mas'ud abdullahi ibn mas'ud òun ni ó máa ń yára túnú ló sì máa ń yára ṣe salat qalat so ìyàwó Aisha wá ní pé kadhalika kana yasna'u rasulullahi sallallahu alayhi wa ala alihi wa sallam ó ní bá nàbí ṣe máa ń ṣe gẹ́lẹ́ iná nìyẹn bí ànábì sallallahu alayhi wa sallam bó ṣe máa ń ṣe gẹ́lẹ́ iná nìyẹn òun ni pé ibn Abbas radiyallahu anhu òun ni ó asọ́ba as-sunnah òun ló asọ́ba as-sunnah òun ló ṣe déédéé sunnah nabi sallallahu alayhi wa ala alihi wa sallam níbi àlámàrí ilé tó ṣẹlẹ̀ láàrin Abdullahi ibn Mas'ud àti Abu Musa al-Ash'ari radiyallahu anhuma tó wá rí pé ìṣesí àwọn sàhábà ó ń tọ́ka sí nǹkan yìí ìṣesí àwọn sálàf ó ń tọ́ka sí wípé a máa ń yára túnú yàn tó bá jẹ́ pé àdánù àdúgbò wa náà là á gbára lé wípé tí ìmáàmù bá tí làdáni bá ti pẹ̀rùn eléyìí tó fi ń dání pé lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti ń pẹ̀rùn báyìí lókun gbà tá a mọ̀ pé mu'adhdhinu yìí ó máa ń pẹ̀rùn lásìkò ní tásìkò báyìí tó náà ló máa ń pẹ̀rùn lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti ń pẹ̀rùn báyìí kásáré máa jẹ nǹkan kásáré túnú iná ni ní tí súnà tó fẹ́ iná ilé ní tí súnà mú wa iná ni ilé kí wá dúró pé ẹ jẹ́ kí mi tún dúró díẹ̀ sí ẹlòmíràn máa ṣe bẹ́ẹ̀ láti fi sọ kí àwọn tó lágbára ẹ̀yin ti túnú èmi tèmi mi ò tí túnú eléyìí kò tọ́ láti máa ṣe kì í ṣe nǹkan tó dáa láti máa ṣe eléyìí tó dáa ni pé lọ́kùnrin ìgbà tó bá ti hàn síyàn kéèyàn ti mọ̀ wípé àsìkò túnú ti tó kéèyàn bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti ṣe kíni láti túnú náà ni láti jẹ nǹkan. wọ́n ní wa amma al-ijma' ìpanupọ̀ àwọn ìlúmọ̀ lórí àlámàrí ọ̀nà tó ń gbà tọ́ka sí pé wọ́n fẹ́ ká máa yára túnú wọ́n ní faqala ibn rushd fi bidayati al-mujtahid ibn rushd al-hafid rahimahullah nínú tírà wọn bidayatul mujtahid wọ́n sọ wípé wa ajma'u wọ́n sì panupọ̀ àwọn olùmọ̀ panupọ̀ ala anna min sunani sawmi lórí pé nínú àwọn súnà ààwẹ̀ òun ni ta'khira as-suhuri wa ta'jil al-fitri òun ni kéèyàn máa lọ sáàrì lára kéèyàn dẹ̀ máa yára túnú. وقال ابن دقيق العيد في إحكام الأحكام ابن دقيق العيد رحمه الله تعالى إنه إحكام الأحكام شرح عمدة الأحكام وني تعجيل الفطر بعد تيقن الغروب مستحب باتفاق
تعجيل الفطر بعد تيقن الغروب مستحب باتفاق مستحب باتفاق. wọ́n ní mímá yára túnu lẹ́yìn ìgbà tó bá ti hàn sí èèyàn tó ti dáyàn lójú pé oòrùn ti wọ̀ mustahabu ni bittifaq pẹ̀lú àpẹnupọ̀ àwọn mùsùlùmí. eléyìí ni mas'ala àkọ́kọ́, òun ni istihbabu ta'jili alfitri, ṣíṣe ní tí a fẹ́, ní tó dá láti ṣe, mímá yára túnu. afáwání almas'alatu thaniya, alámọ̀rí ẹlẹ́kejì òun ni pé ma yustahabbu lis-sa'imi an yuftira alayhi, in tí wọ́n fẹ́ kí aláwẹ̀ kó fi túnu, in tí wọ́n fẹ́ kí aláwẹ̀ kó fi túnu. afáàní yustahabbu lis-sa'imi an yuftira ala tamrin, wọ́n fẹ́ kí aláwẹ̀ nígbà tó bá fẹ́ túnu ó jẹ́ pé tamr, dàbínù, date iná ni ó fi túnu. sawa'un kana ratban aw ghayrahu, yálà ó jẹ́ sawa'un kana rutban aw ghayrahu, yálà ó jẹ́ dàbínù eléyìí tó tutù ní ó sì fresh àbẹ́lẹ̀ tí ó yàtọ̀ sí. wọ́n ní fa in lam yajid, tí ò bá wá rí, tàbá rí date tàrí dàbínù, aftara ala ma, yóò fi omi yóò fi túnu. tí aláwẹ̀ ò bá rí dàbínù kí ó lo omi. wọ́n ní wa daliluhu ma yali, ẹ̀rí lórí rẹ̀ òun ni tí ó ń bọ̀ yìí, ẹ̀rí lórí rẹ̀ òun ni nǹkan tí ó ń bọ̀ yìí. lákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀rí òun ni ma akhrajahu Abu Dawuda bi sanadin sahih, wọ́n ní hadith, wọ́n ní tí Abu Dawud rahimahullah wọ́n gbé jáde pẹ̀lú chain eléyìí tí ó lálàáfíà, pẹ̀lú ẹgbàwá, pẹ̀lú sanad eléyìí tó lálàáfíà, min hadithi Sulaiman ibn Amir radiyallahu anhu, nínú hadithu Sulaiman ọmọ Amir yọ́nú Allahu subhanahu wa ta'ala kuma bá, عن النبي صلى الله عليه وعلى آله وسلم أنه قال، هو على ترى النبي صلى الله عليه وسلم كي يوصيبه إذا أفطر أحدكم، تاني كوكاين بفتنو، إذا أفطر أحدكم، تاني كوكاين بفتنو، فليفطر على تمر، ويا في تمر كفتنو، كفي دابينو كفتنو. فإن لم يجد، tí ó bá wá rí dàbínù, falyuftir ala al-ma', kó yá fi omi kó fi túnu. fa innahu tahurun, torí pé nǹkan tó mọ́ iná ni. fa innahu tahurun, torí pé nǹkan tí ó mọ́ iná ni. wọ́n ní sahhahahu Abu Hatim ar-Razi, Abu Hatim ar-Razi rahimahullah, wọ́n sọ pé hadith yìí nǹkan tí ó lálàáfíà iná ni. wọ́n ní wa akhraja, ريالك جنا ليو، وأخرج ابن أبي شيبة رحمه الله، ابن أبي شيبة إنه مصنف وبجري عن أبي سعيد الخدري رضي الله عنه، لا ترى أبو سعيد الخدري أنا الله كما به، أنه أفطر على تمر. أبو سعيد أبو سعيد الخدري أماتنو pẹ̀lú tamr. Abu Sa'id al-Khudri rahimahullah wa radiya anhu, nínú àwọn sahaba nabi sallallahu alayhi wa sallam, wọ́n ní pé a máa túnu pẹ̀lú tamr. fa in lam yajid, tí ó bá wá rí tamr, tí Abu Sa'id al-Khudri tí ó bá rí tamr, fa'ala ma'in, a máa túnu pẹ̀lú omi, a máa túnu pẹ̀lú omi. Fàfáà ní fa in qila, tí wọ́n bá sọ wípé nǹkan tá bá rẹ̀yàn tó sọ pé ma taquluna fima akhrajahu Abu Dawud min hadithi Anas radiyallahu anhu annahu qala, kí lẹ fẹ́ sọ nípa hadith eléyìí tí Abu Dawud rahimahullah tí wọ́n gbé jáde nínú hadithu Anas bin Malik radiyallahu anhu, púpọ̀ sọ pé
كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يفطر على رطبات قبل أن يصلي. إلى بقى صنع حديثي أنا سيسقى النبي صلى الله عليه وسلم أما تنو ولو تمر ولو دابنو قبل أن يصلي síwájú kí ó tó túnu, ẹni pé a máa lo dàbínù tútù síwájú kí ó tó kírun. A máa túnu pẹ̀lú dàbínù tútù kó tó kírun. Ní fa in lam takun rutabatun, tó tí ò bá wá rí rutabati, tí ò rí àwọn èso dàbínù eléyìí tó jẹ́ eléyìí tó tútù tí ó ti gbẹ, fa ala tamaratin, atúnu pẹ̀lú tamarat, àwọn dàbínù eléyìí tí ó ti gbẹ náà lè tó kọ́mọ lọ́dọ̀ tí wà yẹn. Fa in lam takun tamarat, tí ò bá tún wá sí tamarat náà, tí ò tún rí dàbínù tó tutù náà, hasa hasawatin min ma, hasa hasawatin min ma, so yóò mu omi, yóò mu omi. So afáàní fa fi hadha alhadith, ó ń bẹ nínú hadithu yìí, ó ń bẹ nínú hadithu yìí, yẹn pé ẹni tó bá mú hadithu yìí wá pé kí lẹ fẹ́ sọ nípa rẹ̀, yóò sọ pé ó ń bẹ nínú hadithu yìí pé istihbabu an yakuna alfitri, an yakuna alfitru ala rutabin. Yóò sọ pé in tí wọ́n fẹ́ ká ṣe wọ́n ni pé ká túnu pẹ̀lú àwọn dàbínù tó tutù tí ó ti gbẹ. Wa annahu yuqaddamu ala tamri, àti pé a tún fi síwájú at-tamr, a fi túnu, a wà àwọn lákọ̀ọ́kọ́ wá síwájú at-tamr. Annahu yuqaddamu ala at-tamri, àti pé a ti rutab, a ti síwájú at-tamr. fa in lam yajid ar-rutab fa ala tamrin, tí ò bá rí rutab yóò lo tamr, tí ò bá rí dàbínù tútù yóò lo gbígbẹ. fa in lam yajid, tí ò bá tún wá rí ìkàkanu méjèèjì, fa ala ma, yóò lo omi. Ẹni pé hadithu yìí òun tó tẹ̀léra wọn pé eléyìí náà dàbínù tútù náà, lẹ́yìn náà dàbínù gbígbẹ, lẹ́yìn náà omi. Ṣùgbọ́n in tí afá kọ́kọ́ mú wá ní pé kí ni dàbínù, lẹ́yìn dàbínù omi, yálà ó jẹ́ tútù ni àbójẹ́ gbígbẹ, ilé tí a bá rí ń bẹ̀ ni kíyàn lò, kíyàn jẹ́ láti fi túnu. So kíyàn bá wá rí, kíyàn wá lo omi. So afá ní fayuqal, a sọ wípé in tá fi fèsì wọ́n ní pé hadha alhadith, hadithu yìí ضعفه أبو حاتم وأبو زرعة. أبو حاتم أتي أبو زرعة الرازيان رحمهم الله تعالى وشكني وضعف عليه، وصحيح حديثنا حديث تقول لا في عينان، حديث تيوتو دابينو توتو لينا دابينو بيجبه لينا ومي، حديثنا حديث تقول ني لا في عين. والشيخ الألباني رحمه الله تعالى نينو السلسلة الصحيحة، سلسلة الأحاديث الصحيحة، صحيح حديثنا حديث تيوني على في عينان. أفاني تنبيه أكيسي، تنبيه أكيسي. استحسن بعض الشافعية، أفكرنا الشافعية وتي وانتلي مذهب الإمام الشافعي رحمه الله تعالى، أو صيفي أده أنه إذا لم يجد تمرا، يبتين باري تمر، أن يأكل أشياء أخرى، فجن كامي استديومي. àwọn sọ pé n tó dáhùn ni pé téèyàn ò bá ti rí tamr, téèyàn jẹ nǹkan mi instead omi, مثل الحلوى، gẹ́gẹ́ bí alhalwa, yẹn pé àwọn nǹkan aládùn sweet, ونحوها àti àwọn nǹkan tí ó jọ. lakinna as-sawab, ṣùgbọ́n lèyí tó lálàáfíà,
Imam Ibn Ali al-Athari hafidhahullah wọ́n ní pé ṣùgbọ́n eléyìí tó lálàáfíà o an yuftira ala ma kí ó túnu pẹ̀lú omi kí ó túnu pẹ̀lú omi kama jaa fil athar gẹ́gẹ́ bí kama jaa fil athar gẹ́gẹ́ bó ṣe wá nínú àwọn athar àwọn in tí wọ́n gbà wá nínú hadithu ní bákan nínú àwọn ẹgbà wá tó wá látọ̀dọ̀ àwọn salaf gẹ́gẹ́ bá ṣe rí nínú hadithu Sulaiman ibn Amir radiyallahu anhu tó nípa Nabi sallallahu alayhi wa sallam in tí wọ́n máa fi ń tunu iná ilé dàbínù tí wọ́n bá rí wọ́n máa lo omi. Bákan náà Abu Ibn Abi Shayba rahimahullah ó gbà wá pé Abu Sa'id al-Khudri radiyallahu anhu pé a máa túnu pẹ̀lú tamr tí ó bá wá rí a lo omi. Pẹ̀lẹ́ náà fáwa ní al-mas'alatu thalitha alámọ̀rí ẹlẹ́ẹ̀kẹta lọ́ndà àwọn al-adabu al-muta'alliqatu bil-iftar àwọn ẹ̀kọ́ eléyìí tí ó rọ̀ mọ́ tútúnu. Wọ́n ní idha lam yajid as-sa'imu ma yuftiru alayhi tí aláwẹ̀ tí ò bá rí tí ó fi túnu tí aláwẹ̀ ò bá rí tí ó fi túnu fa innahu yanwi al-fitra bi qalbihi yóò dà níyàn pé òun ti túnu pẹ̀lú ọkàn rẹ̀ ni. Kárí pé léyìí a máa ṣẹlẹ̀ sí apá kan náà àwọn èèyàn. Èèyàn lè wà lórí ìrìn àjò kéèyàn má rí téèyàn máa jẹ kéèyàn má rí téèyàn lè mu nínú mọ́tò. So àsìkò sínú dẹ̀ ti tó ń tọ́ wa máa gbà ṣé yóò máa gbà wẹ̀ lọ ní pé yóò wá ṣe ta'khiru al-fitr padà sọ pé eléyìí ń tó da àwọn pé kéèyàn ṣe ta'jilu al-fitr kéèyàn yára sínú. So téèyàn bá rí téèyàn jẹ kí lèèyàn ṣe irú èèyàn báyìí yanwi al-fitra bi qalbihi yóò dá níyàn pé òun ti túnu pẹ̀lú ọkàn rẹ̀. Tí àsìkò sínú bá ti tó yóò dá níyàn pé khalas mo ti gbààwẹ̀ mi tán mo ti túnu báyìí pẹ̀lú ọkàn rẹ̀ pẹ̀lú gbáyà rẹ̀. Torí pé as-siyamu ní ó ní rúkùnù méjì ó ní orígun méjì ààwẹ̀ gbígbà ó ní orígun méjì an-niyyatu àti al-imsak an-niyya wal-imsak àníyàn àbí orígun méjì ààwẹ̀ náà ilé àníyàn àti kíkáraró. So téèyàn bá ti gé àníyàn ààwẹ̀ ti gé téèyàn bá ti káraró téèyàn jẹ nǹkan ààwẹ̀ ti gé. So sheikh afáàní qala sheikh Muhammad ibn Salih العثيمين رحمه الله تعالى كما في مجموع فتاواه. الشيخ ابن عثيمين رحمه الله تعالى أصلا إجابة شو أنه مجموع فتاواه يسن للصائم إنتي أوجه سنة علاوة هوني تأخير السحور لله ساري لارا قبل الفجر قبيل الفجر lílọ lára títí di tí alfajari bá ti fẹ́ yọ yẹn pé àsìkò díẹ̀ tí alfajari bá ti fẹ́ yọ so iná ni wọ́n fẹ́ kéèyàn bẹ̀rẹ̀ sààrì jíjẹ gẹ́gẹ́ bí ó ṣe padà wá insha Allah ta'ala bí al-adabu al-muta'alliqatu bis-suhur àwọn ẹ̀kọ́ ilé tí ó ní ṣe pẹ̀lú sààrì jíjẹ. Bàfá ni wọ́n fẹ́ kí aláwẹ̀ kó lọ sáàrì jíjẹ rẹ̀ kó lọ lára títí tí alfajari ó fi fẹ́ yọ. Wa ta'jilu al-futur ba'da ghurub ash-shams. So bákan náà wọ́n fẹ́ kí aláwẹ̀ kó yára jáwẹ̀ rẹ̀ àbí kó yára túnú lẹ́yìn ìgbà tí oòrùn bá ti wọ̀. Àfáàní fa in lam yajid ya'ni ma yuftiru alayhi tí ó bá wá rí tí ó fi túnú نوى الفطرة بقلبه حتى يجد yóò dà níyàn pẹ̀lú ọkàn rẹ̀ wípé òun ti túnu títí tí ó fi rí tí ó jẹ yóò ní àníyàn pé òun ti túnu títí tí ó fi rí nǹkan tí ó jẹ. wọ́n ní وقال أيضا الشيخ ابن عثيمين رحمه الله wọ́n tún sọ bákan náà pé ما يدعو به wọ́n ní فإن لم يجد رطبا
fa in lam yajid rutaban tí ò bá rí dàbínù tútù wala tamran tí ó sì rí dàbínù gbígbẹ wala ma'an tí ó sì rí omi náà aftara ala ma tayassara min ta'amin aw sharabin halal in tí ó bá rí tó rọrùn fún láti rí nínú oúnjẹ àbí nínú nǹkan mímu tó jẹ́ halal náà ni ó fi túnu gẹ́gẹ́ bí àwọn ètò kí wọ́n máa zobo yìí náà làwọn máa ń prepare kalẹ̀ láti fi túnu tàbí kùnú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà nǹkan tí ó tọ́ kò tọ́ kí wọ́n lọ jókòó sílé ọtí ní àsìkò tí ìsinu ti ń tó bọ̀ wá jẹ́ pé ọtí iná lọ́wọ́ àfi túnu eléyìí kò tọ́ eléyìí kò tọ́ nǹkan tó jẹ́ halal ní jíjẹ ní mímu iná ni wọ́n fẹ́ kí èèyàn fi túnu wọ́n ní fa in lam yajid shay'an tí ò bá wá rí kankan nínú àwọn ilé ìtàkà yìí bí kí wọ́n wà lórí ìrìn àjò gẹ́gẹ́ bí mo sọ ó wà nù mọ́tò wọ́n dẹ̀ wà ń bi inú igbó tí ìṣèbí tí wọ́n lè sọ pé kí mọ́tò dúró kára nǹkan òyìn orí ara nawa al-iftar bi qalbihi yóò dà níyàn al-iftar pẹ̀lú ọkàn rẹ̀ yóò dà níyàn pé òun ti túnu pẹ̀lú ọkàn rẹ̀ wala yamassu isba'ahu kò bùkátà láti máa jẹ ìka rẹ̀ pé yóò máa jẹ ìka aw yajma' riqahu wa yabla'uhu tàbí kó tiẹ̀ wá kó itọ́ jọ sẹ́nu lẹ́yìn náà kó wá gbé mì rárá eléyìí kò tọ́ kama yaf'alu ba'du al-'awam ẹ bá pàkan náà tí wọ́n ní àgbọ́yé ẹ̀sìn tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n máa ń ṣe àwọn àwa eléyìí tó gbé wọn ní àgbọ́yé wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn so àfáàní apá kan nù a máa ṣe léyìí ìpínlẹ̀ ṣe nǹkan tí ó tọ́ ẹ̀sìn ò le tó báyìí alámọ̀rí kò le tó báyìí torí ẹ̀ ni a ṣe ń bùkátà láti kọ́ àwọn ẹ̀kọ́ yìí ẹnì kankan wá a lè wà nínú condition yìí pípa wà nínú mọ́tò tí ádámà gbàwẹ̀ àsìkò sínú ó dẹ̀dá tí ó bá wa ń bẹ̀ pé tí ó ń kálukú wá ti ń lérò ní pé á délé kí àsìkò sínú tó tó ẹ mọ́tò wa lọ bàjẹ́ sínú gbó kan lápèjúwe àbójẹ́ wa pẹ́ náà ni tó ní téèyàn ṣe ni pé kí n kàn dà níyàn pé alas mo ti túnu sí àsìkò sínú ti tó mo ti túnu. afáàní al-mas'alatu ar-rabi'ah alámọ̀rí ẹlẹ́kẹrin tí a ń bùkátà láti mọ̀ nínú lọ́ndà àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú iftar wọ́n ní pé ma yad'u bihi as-sa'imu 'inda al-iftar ntí aláwẹ̀ tí ó sọ ní àdúrà tí aláwẹ̀ ó ṣe nígbà tí ó bá fẹ́ túnu nígbà tó bá túnu wọ́n ní qad warada 'iddatu ahaditha fima yuqalu 'inda al-iftar wọ́n ní àwọn ahadithu kan ti wá ní tó ń tọ́ka sí ní téèyàn ó sọ nígbà tí wọ́n bá fẹ́ ṣe iftar wa asahhu ma warada fi dhalik eléyìí tó lálàáfíà jùnú tí ó wá nínú àwọn hadithu náà wọ́n ní ma akhrajahu abu dawuda ní tí abu dawud tó gbà jáde min hadith ibn umar radiyallahu anhuma nínú hadith ibn umar yana allahu kuma baqal ó sọ pé kana rasulullah sallallahu alayhi wa sallam yaqulu idha aftar anabi sallallahu alayhi wa sallam a máa sọ nígbà tí ó bá túnu pé dhahaba al-dhama'u وابتلت العروق وثبت الأجر إن شاء الله تقبل láti mọ̀ eléyìí ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله ذهب الظمأ òǹgbẹ ti lọ òǹgbẹ nísìnyí ó ti lọ وابتلت العروق àwọn عروق gbogbo ọ̀nà ọ̀fun èèyàn nísìnyí ó ti tutù ó ti wet ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀ tẹ́ pé ó dry ó gbẹ onísìn báyìí ó ti ṣe kíni ó ti wet gbogbo ìsàn tó wà lára èèyàn gbogbo ọ̀nà ọ̀fun nísìn báyìí ó ti wet wa thabata al-ajru bákan náà ẹ̀san ládàáni òun náà ti dúró insha allah pẹ̀lú ìfẹ́ allahu subhanahu wa ta'ala ìtumọ̀
àdúrà yìí náà ni ilé. Torí ó sì ní kí èèyàn má sọ tí èèyàn bá mọ̀ túmọ̀ rẹ̀. Bákan náà, èèyàn bùkátà láti sọ lédè mi. Ká gbìyànjú láti ha eléyìí torí pé síyáhù al-adhkar, àwọn gbólóhùn adhkar, à ń bùkátà láti máa sọ wọ́n bó bá ṣe wà ní. Dhahaba adh-dhama'u wabtallat al-'uruqu wa thabata al-ajru insha Allah. وهذا الحديث حديث يني حسنه الحافظ في التلخيص الحبير. وني الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى وحسنا وصف حديثنا حديث تو حسن إناني نينو تيرا ما قرقرني التلخيص الحبير. التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير. حديث ترنا لي التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير للحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى. ونتائج الأفكار. فبكنا قبل شو أنه نتائج الأفكار في تخريج أحاديث الأذكار. نتائج الأفكار في تخريج أحاديث الأذكار. فليه ما في شيء تخريج أحاديث ترى الأذكار في الإمام النووي رحمه الله تعالى. بكنا كما في الفتوحات الربانية. الفتوحات الربانية يبش أنه الفتوحات الربانية يبش أنه الفتوحات الربانية. والألباني في الإرواء. بكنا الإمام الألباني رحمه الله تعالى أنا وصحح نينو الإرواء، إرواء الغليل. إرواء الغليل. سلينا فاني المسألة الخامسة الأمر يليك عنه ونبي متى يدعو بهذا الدعاء. تعرف إيه إن كتام بكاتا سينا إليه أتي ما دعا تاما شنسي ومبا ولا ما شي أدوانا باوني aláwẹ̀ ó máa ṣe àdúrà yìí. wọ́n ní ذكر الشيخ أحمد بن عوض المرداوي في فتح وهاب المآرب فتح وهاب المآرب على دليل الطالب. وترى كان انجبه. فهو منشأ أفاي منشأ أن مقتضى الحديث wípé ntí hadithu yìí tí ó ń tọ́ka sí tá a sì ń gbọ́ yìí lára hadithu yìí ni pé anna du'a yakunu ba'da al-iftar. àdúrà yìí lẹ́yìn iftar iná ni a máa ṣe. lẹ́yìn ìgbà tá a bá túnú tán tá a bá ti jẹ nǹkan tán tó iná ni a máa ṣe. a rí pé gbà yẹn iná ló ń túmọ̀ sí iná ni ìtumọ̀ hadithu yẹn náà bá mu pé nísìnyí báyìí dhahaba adh-dhama'u tó ń gbẹ wá ti lọ àti jẹ nǹkan àti mu nǹkan. tó wá sọ pé Aisha sọ àdúrà yẹn pé dhahaba adh-dhama'u tó nísìnyí báyìí òǹgbẹ ti lọ wabtallat al-'uruq tó gbọ́nà fún gbogbo ara náà ó ti tutù ó ti wet. so li'annahu qal torí pé wọ́n sọ nínú hadith yẹn Abdullahi ibn Umar ó ní pé idha aftara ó bá túnú tánàbí sallallahu alayhi wa sallam tó bá ti túnú iná ni ó máa ń sọ nǹkan yìí. so eléyìí ni parí àwọn al-adabu al-muta'alliqatu bí al-iftar. àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú al-iftar. alákọ̀ọ́kọ́
òun ni pé wọ́n fẹ́ ká yára láti túnu, wọ́n fẹ́ ká yára túnu lópin ìgbà tí oòrùn bá ti ṣe kíni tó bá ti wọ̀. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n fẹ́ ká túnu pẹ̀lú dàbínù tútù tàbí gbígbẹ. Lẹ́yìn náà tá bá rí dàbínù ara ká lo omi. Ẹlẹ́ẹ̀kẹta òun ni pé tí aláàwẹ̀ tí ò bá rí tí ó fi túnu, ó ń dà níyàn pé òun ti túnu, kò rí nǹkan kan jẹ, kò rí nǹkan kan mu nítòsí rẹ̀, ó dà níyàn pé òun ti túnu. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé àdúrà tí a ṣe dhahaba adh-dhama'u wabtallatil 'uruqu wa thabata al-ajru insha Allah. Ẹlẹ́ẹ̀karùn-ún òun wá ni pé àdúrà yìí ìgbà tá a sọ òun náà nígbà tá a bá ti jẹ dàbínù wa tán tàbí tá a bá ti mú nǹkan tá a fẹ́ mu tán tá a fi túnu, a wá sọ adhkaru yìí, a sọ àdúrà yìí. Wallahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك. والسلام عليكم.